alhamdulillah. Àwọn nílàákàyè wọ́n ní kí ni èèyàn torí ẹ̀ dúpẹ́ láyé, wọ́n ní èèyàn máa dúpẹ́ torí ìdẹ̀ra Ọlọ́run tó bá ṣe lé fún yàn. Wọ́n á pín ìdẹ̀ra sí méjì, ìdẹ̀ra Ọlọ́run èyí téèyàn fojú rí àti ìdẹ̀ra tó yẹ pé tọ́lọ́ bá ṣe fún yàn làákàyè ló fi bíkì ẹ̀ ọjọ́ra wọn. Àwọn àdẹ̀rọ̀ náà bá téèyàn fojú nílé ìta ti mà gẹ́gẹ́ bẹ́ẹ̀ Al-Qur'ani ṣe sọ yí pé Allahu allazi khalaqakum, Allahu allazi khalaqa samawati wal arda. Ọdún bí Ọlọ́run bá ní ọjà sánmà. Wa anzala minas samai Èmi Ọlọ́run bá ní wọ́n wá ń sọ omi kalẹ̀ ní sánmà. wa akhraja bihi minas samarati rizqan lakum. Ọlọ́run bá ní ohun tí ń jẹ́ irúgbìn jáde àwọn adéṣubú jáde láti inú rẹ̀ fún yín. Wa sakhkhara lakumul fulka litajriya fil bahri bi'amrihi. Ọlọ́run bá ní wọ́n ṣẹ́ ọkọ̀ ojú omi rọ̀ fún yín tẹ̀ fi gbèrè lórí omi. Wa sakhkhara lakumul anhara. Ọlọ́run gbogbo wúlò mi Ọlọ́run bèbí Ọlọ́run bá ní wọ́n ṣẹ́ rọ̀ fún yín. Wa sakhkhara lakumus shamsa wal qamara da'ibain. Ọlọ́run bá ní wọ́n ṣẹ́ oòrùn àtòṣùpá ìfẹ́ Ọlọ́run bá ní wọ́n ṣẹ́ rọ̀ fún yín. Wa sakhkhara lakumul layla wan nahara. Ọlọ́run bá ní wọ́n ṣẹ́ orí rọ̀ fún yín àtòwò àtọ̀sẹ́ ní wọ́n ṣẹ́ rọ̀ fún yín. Wa ataakum min kulli ma sa'altumuh. Ọlọ́run ni mo wá fún yín ní gbogbo ń tẹ́ fẹ́. Gbogbo ń tọ́nà ọba tọ́ka kalẹ̀ yí pátá iná ìdẹ̀ra kan ní. Sọ́mà tá ń lò ìdẹ̀ra ní. Ilẹ̀ tá ń lò ìdẹ̀ra ní. Omi tí ń sọ kalẹ̀ ń sọ́mà ìdẹ̀ra ní. Irúgbìn tí ń jáde nínú rẹ̀ ìdẹ̀ra ní. Ọkọ̀ ojú omi tá ń lò lọ tá ń lò bọ̀ ìdẹ̀ra ní. Òṣùpá àtòrùn ìdẹ̀ra ní. Gbogbo gbúdọ̀ Ọlọ́run ọba ìdẹ̀ra ní jẹ́ ìdẹ̀ra lẹ́yìn. Ọlọ́run gbogbo lẹ́yìn ilé ẹ̀kún tẹ fẹ́ pátá ní Ọlọ́run ọba fún yín. Wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sílẹ̀ rẹ̀ jẹ́ Ọlọ́run ẹ̀ lè sí. Ìdẹ̀ra tọ́lọ́ ń kàkalẹ̀ yìí àfojúrí ni. Ọwọ́ akúdẹ̀ra tá a ní ìfojúrí làákàyè láàfin dá àmọ́ ibi ọlọ́mọ kẹ́mi ó sì yẹ kí n dúpẹ́. Irú ìdẹ̀ra bẹ́ẹ̀ èyí tọ́lọ́ ń ṣe fún Ànábì wa Suleiman alayhi salatu wa salam. Bàtà Ànábì Suleiman náà lọ nínú àwọn tọ́lọ́ ń bọ́lá fún tọ́lọ́ ní kọ́ pàṣẹ ayé ó pàṣẹ ẹ̀gbà ó lọ́lá ó lóko kí wọ́n lọ Ọlọ́run wá rọ̀ nǹkan fún ọ̀rọ̀ èèyàn fún Ànábì Suleiman Ọlọ́run rà ìjànú fún Ọlọ́run rà àwọn ẹyẹ fún Ọlọ́run atẹ́gùn fún inú lílọ tí ń lọ rẹ̀ lọ́wọ́ dé ibi tí àwọn kòkòrò àwúrẹ́gbẹ́ báwúrẹ́gbẹ́ ṣe kéré tó. Ànábì Suleiman wá ń bọ̀ àwúrẹ́gbẹ́ wá ní pé ń pọ̀ pẹ̀lú ọ̀la àwúrẹ́gbẹ́ ọ̀kan náà wọ́n wá ń sọ yí pé. Wàhálà tí na múlẹ̀ tó yá ìwà nàbúrú ní kùrú masakinakum. Wọ́n yẹ ẹ̀rọ anáàbò ó ní mo pẹ̀lú tata ẹ̀yà àwúrẹ́gbẹ́ tó kù ó ní ní ìlú Masakinakum. ó ní ẹ̀wọ̀ kúlé ẹ̀wọ̀ káàpù yìí. Láyà tí máa ń nàkùn Suleiman wà jùlùdù ọ̀hún láìsí òru. Ọ̀nà Ànábì Suleiman nínú àwọn oníṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tó lè jẹun ó ní wọ́n á tẹ̀ yín mọ́lẹ̀ kó ní àwọn onímọ̀ pa àwọn tẹ̀ kankan. Àtàbà sábà lọ́yìn kan bí kò lè há. Ọ̀rọ̀ òun Ànábì Suleiman gbọ́ ọ yẹ kó kọ̀rọ̀ yẹn kó fàárí ni. Téèyàn ọ̀bára Ànábì Suleiman bí sẹ́yìn pẹ̀lú àwọn tọ́lẹ̀ jẹ́ wo bí pírẹ́sidẹ̀ntì bá ń lọ pẹ̀lú àwọn tọ́lẹ̀ jẹ àbí gómìnà bá ń lọ pẹ̀lú àwọn tọ́lẹ̀ jẹ káwọn kan wá láwọn pàtẹ sí títí sọ pé wọ́n kílẹ̀ àwọn nígbà àwọn onímọ̀ pé wọ́n kílẹ̀ kankan. Ó ṣe bá ọ̀rọ̀ ni ọ yẹ kó kà kó fàárí pé Ọlọ́run tiẹ̀ tó gbà fún wa débi ọ̀wá kà kó fàárí. Ó wá tíǹkì yìí pé ibi tí wọ́n lọ́n kọ sàánù mi dé ó tún sàánù mi dé bí àwọn kòkòrò tún dá mi mà kòkòrò lẹ̀ làákàyè ló fi píìkì ẹ̀ ló fi rí lóore ló fi rí lọ́lá ló fi ẹgbẹ́ kó wò dúpẹ́ lẹ́ẹ̀kan náà ní sọ pé Ọ̀pọ̀lọpọ̀ bí ó fi mí ìyànjẹ́
أشكر نعمتك التي أنعمت علي. Lẹ́ẹ̀kan náà gbọ́dọ̀ gbọ́dọ̀ pé àwòsíní wọ́n náà gbàmíláyè. أن أشكر نعمتك التي أنعمت علي. Ilé dúpẹ́ ìdẹ̀ra rẹ ọlọ́run tó ṣe lé mi lórí ìdẹ̀ra tó ṣe lé mi lórí ìlọ kẹ́mílé ìgbàmíláyè kì í dúpẹ́. وعلى والدي. Àdìdẹ̀ra tó ṣe fáwọn òbí mi lórí mi ọ̀sán nàìjíríà ń gbà bàbá tó ní olóde èyí. Ó tún ní kẹ́mi náà òde èèyàn. Ó ní gbàmíláyè kì í dúpẹ́. Lẹ́yìn náà ni ìjọ mi bọ́lá ń bá ṣeré fẹ́ lòmí kò ní dúpẹ́ yọmọ wá yọ̀. Bọ́lá ń bá ṣeré fún yàn láyé tí ń bá yọ̀. Ìbà ọ̀làjẹ́ ni kìí jẹ́ kí orí ọpẹ́ lọ́wọ́ ẹni kìí sì jẹ́ kí orí ọsẹ́kù lẹ́yìn ẹni bẹ́ẹ̀ bá yá yọ̀kọ̀rá. Àmọ́tẹ́yìn bá ń dúpẹ́ orí ọlọ́run ẹbí ọlọ́mọlẹ̀ orí lèyàn fi di ọ̀lámọlẹ̀ tọmọ àtàrọmọdé máa fi gbé bá. Nítorí àsìkò bàbá wa Balógun Abdulmutalib. bàbá wa Abdulmutalib. kápẹ́ wọn ni Alhaji Abdulmutalib Abdulkadir Balógun abayin dúpẹ́ fọ́lọ́. Alhamdulillah. Sẹ́rí ìgbà tí ìtọ́nà ṣe fún bàbá pọ̀ àmọ́ ga oore tọ́nà ṣe fún bàbá nílẹ̀ sí. Allahu Akbar. Ọ̀gá oore tọ́nà ṣe fún bàbá wa Balógun ẹ̀sìn ní o. For years kìí tọ́ ní àkẹ́yẹ méjì wọ́n sì wá látàdúgbò yìí wá sójò Allah. wá sí tẹ̀fùsírì fún ọgbọ̀n àwẹ̀ àjọ bẹ̀rẹ̀ á sì jọ parí ni. Tọ́lá tún dá ìsùn nílẹ̀ látìrì kádìrì lálẹ́ ó tún dòkó bájúmọ́. Allah. Ẹ̀sìn yẹn ní oore tọ́lọ̀ ń ṣe fún ọdún àti kí ẹ̀ ní ìyàn kó kílíà kéèyàn lálàáfíà nínú ọkàn kéèyàn má ní kéèké èèyàn lẹ́mìí kéèyàn má mọ bí wọ́n ṣe bínú yàn kéèyàn má mọ bí wọ́n ṣe bàtẹ̀ yàn jẹ́ lọ́jẹ́ kó máa rí báyìí fún wa o. Alhamdulillah. Òun lọ́jẹ́ kó ní ọṣẹ́ kù. Allah. Ọlọ́run tí ó ní kẹrò ní mẹ́ta ní ọjọ́ èèyàn láyé o ojú mẹ́ta náà lọ ọjọ́ tí wọ́n bí ọ ó dé ní ọjọ́ tí wọ́n sọ ẹ́ ló kọ ó di méjì àtọjọ́ tó padà sọ́dọ̀ Ọlọ́run. ẹ̀jẹ̀ gbàgbọ́ ọjọ́ tí wọ́n bíyàn ọ̀kan lẹ́nu wọ́n pìtà rẹ̀ fún ọ ni ká ń yọ súnà rẹ̀ báyìí láwọn èèyàn ti pọ̀ rẹpẹtẹ wọ́n pìtà fún ọ ni ọjọ́ tó wá padà sọ́dọ̀ Ọlọ́run náà yìí ló sojú rẹ̀ nínú ọjọ́ tí sojú yàn lóyún pìtẹ̀ yìí fún bàbá nìsí ó sojú wọn ni nígbà èyí ń ṣe bẹ́ẹ̀ ní 90 years o èyí sì ń dúpẹ́ fún Ọlọ́run ọba o àwọn ẹ̀dá tí wàá bá mi dúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. èyí tí ń fa ọpẹ́ tọ́lọ̀ sì máa pé ọ̀rọ̀ yẹn kọ pẹ́ ilé ayé tá wà yìí bí a bá gbàgbọ́ owó pépà ní ìsìn àti báyìí kọ́ wá sọ ọ̀tàn pé sí ayé ẹ̀ àwọn challenges tó ti kojú wọn fún tó wá di 90 years wọ́n kọ̀ mí ìdíbi ẹkún lọ́jà pé omi ojú ní ọgbà báyìí ròyìn lọ́wọ́ wọn báyìí. àmọ́ tí ń fọpẹ́ kìí ṣe gbogbo ẹni tí nǹkan kojú ẹ̀ láyé lọ́rẹ́yìn ẹ̀ ní tó kojú ẹ̀ ń lọ́kọ́ kẹ́rin ni ọgbà ẹ̀dá tí nǹkan méjìlá yé nǹkan máa ṣọ́ wọn náà máa ṣe nǹkan ẹni tí nǹkan bá ṣe jù láyé yóò wá dàbí èké kò ṣe nǹkan rí láyé nítorí tó ṣéwùn láyé ọmọ sọ pé nǹkan tí wọ́n ń ṣe wọ́ báyìí nǹkan tí wọ́n ń ṣe wọ́ báyìí àmẹ́ tọ́lọ̀ bá ní ọmọ ṣe nǹkan gbogbo tí bá ṣe láyé kò ní tó nǹkan ẹni tó bá borí gbogbo tí jẹ́ challenges tó fi ṣẹ́kù lórí àbáyé tí wọ́n á ṣẹ́kù lónìí gbogbo àkàbà tí wọ́n ti dá kọjá gbogbo ìṣòro tí wọ́n ti dá kọjá láyé wọ́n fi wá dé àyè pé wọ́n ṣe 90 years wọ́n náà wà dèrà rẹ̀ pé sí gbogbo ọmọ 90 years lórí bí àbáyé ṣe tí àlàáfíà wà wọ́n fà wọ́n tẹ̀tẹ̀ ojú ọ̀dọ́ lédè
kọ̀lọ̀pá ọwọ́ tí ì máa gbọ̀n wọ́n ń kọ̀wé tèèdè pé yóò ṣáàjì rẹ̀ tẹ́tìkà kò ní bá ṣe ẹ̀sìn ní o wá sí ọ̀ka tí mo fẹ́ ká múnu o ẹ̀sìn lọ́wọ́ o torí lẹ́yìn ọlọ́run náà ló tún kù gbogbo nǹkan míì tó bá yàtọ̀ sẹ́sìn irọ́ ni o níjọ́ tó bá dọjọ́ kan tí wọ́n tẹ̀ ọ́ lẹ̀ Al-Qur'an wọ́n ní yàtọ̀ ń bẹ láàrin súrà tó kọ́kọ́ dé àti àyà tó dé gbẹ̀yìn nínú Qur'an wọ́n tó bá wọ àyà tó dé gbẹ̀yìn nínú Qur'an àyà nìmi kájí tó fún yàn ní wàásí àyà yẹn ni Ọlọ́run fi ń sọ fún wa pé bọ́ bá tẹ̀ lò níbẹ̀rù wọn Ọlọ́run tí ẹ bá sọ fún ọ títí pé tẹ́kùnlá tọ̀ ọ̀bá máa tí wọ́n ń pè bẹ̀rù Ọlọ́run wá gbé wa lọ síbi tí ó yẹ wá yí pé wàtẹ̀kù yá máa ń dújà òun náà fi ìlàlá yìí. Ọlọ́run dẹ̀ bẹ̀rù ọjọ́ kan ọjọ́ wo ni ọjọ́ tẹ́ padà dújà òun náà fi ìlàlá. ọjọ́ tẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run tó gárùkọ́ padà sọ́dọ̀ Ọlọ́run kò sílẹ̀ yẹn ṣe tó láyé bọ́ọ̀bá jẹ́ lọ́wọ́ tó wá fi gbogbo ayé yìí tó fi ṣe máa ń sàn tó ṣe gbogbo ẹ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ètò ọkà níjọ́ kan ni pé wọ́n ní lágbájá kú ọ̀wọ́ á má bùkún tó ga jù báyìí bá dé wọn àgbàdo ọkọ rẹ̀ wọ́n á ní kólẹ́ tó kù sí àbùkún tó ga jù bẹ́ẹ̀ náà wọ́n ní ìbòlò kú wa bọ́ bá jẹ́ ọlọ́lá bẹ́ẹ̀ ni bọ́ jẹ́ àfáà kan bọ́ jẹ́ ìmáàmù kan bọ́ jẹ́ kọmíṣánná kan bọ́ jẹ́ sẹ́nítọ̀ kan bọ́ jẹ́ pírẹ́sidẹ́ǹtì bọ́ jẹ́ gọ́fúnà tó wọ́ jẹ́ yóò tánjọ́ kan. wàtẹ̀kù yá máa ń dújà òun náà fi ìlàlá ìdúnmọ́túnmọ́ fà kúrú náà mùsíbà kásábàtì wọ́n òun láàyò sí lámú. Ẹgbẹ̀rún ọjọ́ tẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run ọjọ́ tẹ́ni tí ó kú ọ nìkan ni ó kú o kàdúsẹ́ rẹ gbogbo rírì yóò wá tán owó kan jákẹ́ ìwọ nìkan ló ti fẹ́ lọ jẹ́jọ́ nítorí wa kó kalẹ̀ àwọn kan fẹ́ máa lò ó àmọ́ àwọn nìkan lọ jẹ́jọ́ rẹ wájú Ọlọ́run ló yẹ pé ẹ̀sìn yẹn lèyẹn gbọdọ̀ gbámú ẹ̀sìn ní bàbá fèsì kò sẹ́ni tí ò ní dàgbà àmọ́ àti ẹ bá sin Ọlọ́run tó jẹ́ pé ara àní Ọlọ́run ọba náà ló lò fún tí tágbà fi dé yóò lọ mọ́sálásí yóò yẹn náfíà lóru yóò gbààwẹ̀ yóò lọ múra tágbà fi dé kò sẹ́ni tí ò ní rẹ̀ bẹ̀tẹ̀ Ọlọ́run ọmọ aṣọ ọdọ̀ tún nítorí Ọlọ́run ló lò fún èlò ara fọ́nà tí bàbá lo ara fọ́nà ló jẹ́ kí bàbá sẹ́kù yẹn ṣe sẹ́kù yìí èlò ara fọ́nà tọ́nà tó wà lọ ara fọ́nà òun ló fa tọ́nà fi ní lójú ayé wọn náà ní tí ń fẹ̀yìn wọn hàn wọn àwọn iná yà àgbàlagbà tọ́nà ọ̀nà rò kankan náà ọmọ rẹ̀ eré ìbànújẹ́ ni ó kù sí bí a bá sì ti lu àgbà tó ọba ti bá adé kàn kọjá 60 tó ọba ti di 70 tọ́nà ọ̀nà rò kankan náà ọmọ rẹ̀ tẹ́rò rẹ̀ pa o nígbà tó fẹ́ lẹ́yìn nu Ọlọ́run gbọ́dọ̀ ti lójú ayé gbọ́dọ̀ ti nàró tó rí pé alhamdulilayi bọ́dọ̀ bá tiẹ̀ ní kúdé mo rẹ́ni tí fi lélẹ̀ fún báyìí tó kò fi ní tán kódà ànábì Ọlọ́run sunkún rẹ̀ Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fún bàbá ṣé wá rí ọjọ́ òní tí a máa ń pè lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ o ọjọ́ ìdùnnú la kà á kún ọjọ́ ìrònú sì ni ọjọ́ ìrònú ni ọba ẹ̀sẹ̀ bẹ́ẹ̀dẹ̀ ọwọ́ anáwó rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ 500 million kò ṣe 200 million kò ṣe ọjọ́ ìrònú ni o àbá ní wàyẹ̀ fúra wú náà. wàyẹ̀ fúra wú náà ìdá ọdíyàtò iná lànà fúra wú ìlàyà bìnà kìtọ̀ wá. bẹ́ẹ̀ni wọ́n ní ìnà ó dà wá lọ́nà fúláwọ̀ á máa dùn á máa jó á máa yọ̀. ìlàyà bìnà kìtọ̀ wá. pẹ̀lú àwọn ọjọ́ ayé kan tá a gé sẹ́yìn ọ̀dọ́ àmọ́kọ ọdún mẹ́wàá lónìí ọkọ̀ ogún ọdún lónìí ọkọ̀ ọgbọ̀n ọdún lónìí ọdún ogójì ọdún ọdún àádọ́ta ọdún ọdún 60 years ọlọ́mọ àdùnnú pẹ̀lú àwọn ọjọ́ ayé gbé àbò pé 90 years lónìí. wà á kúlù yá mi mọ̀dá nàkìsùn mi dálé àjàdí. wà á kúlù yá mi mọ̀dá nàkìsùn mi dálé àjàdí. ọjọ́ tó ti
kò bẹ̀rù màdọ́ Nakisumu minal-ajali. Kì í ṣe wá àti fún ọ ní pé ikú ń bọ̀. Allah. Torí ìtọ́jú kó bẹ̀rù ò lè kún mọ́. Kì í kún mọ́ o. Lọ́wọ́ jẹ́ ká fún ọ wípé wọ́n náà gbéra ìsáìsì ibi tó wà kó o lè máa bó ti padà mọ́ àsìkò tí wọ́n á pàdé ọ̀yàn láyé ọ̀tọ̀ ni. Ọwọ́ agbé àsìkò tí wọ́n máa pàdé ẹ̀dá ọwọ́ agbé látọmọ ọdún mẹ́wàá ó bẹ̀rẹ̀ sí ní kà ibi tó ọba wà lọ́mọ ọdún mẹ́wàá. Wàbí àṣírí mínà sí iná gùdámù. Ó sọ bá lọ́mọ ọdún mẹ́wàá gùdámù ẹ̀ ọmọ èkéle lé ìkọ̀dá kankan mọ̀ fún. Wàbí àti àná sí ìlàkìlà. Ó ní tó bá ṣe ìwẹ̀ sáfìlẹ̀ ẹ̀fọ́lúfò. Wàbí olóyún sírí iná ní síbá wa tà sọ́ọ́bà. Ọdún mẹ́wàá kò tó ọba dọ̀mọ orúkọ ọdún láyé. Léza yóò sí ní ìhàyà àwòmọ̀lámú. Ilé ìyá náà sì ni wọ́n máa pàdọ̀ rẹ̀. Wàsálà súnà kú wà tún àtàbábó. Ọdún ọba ti dọ̀mọ ọgbọ̀n ọdún wọ́n máa kà á fún ọ. Ìwọ́tún agbára dé. Wàsàbábó. Ọjọ́ rẹ̀ ti gbé. Wàwí àmú wà láhùrà tún wà dára mú. Ọjọ́ ọba wa dọ̀mọ ogójì ọdún. Wà ìsáásá dàbá dàzálì kàásìrà ń bá kàmálù. Wàsídàtú wà dámàrú. Ọjọ́ ọba ti dọ̀mọ 40 years. Kamal ó ti wá pé agbára ti gbé. Ó ti pé tó ọba ti wá pé gbà wọn ìgbà ń kó o ti máa fura èyí tí wọ́n ń wo pé ogójì ọdún àṣẹbẹ̀rẹ̀ ayé jíjẹ ní ọ̀bẹ̀rẹ̀ ayé jíjẹ o ó múra ni. Wà kúrú kánú sí ìdá. Ọba mọ́ ọ ní 50 kù. Mára àní òsì máa ń. Gbàgbé ẹ̀ mára ọ ní òsì náà ọ̀dọ́ ti tán náà ayé rẹ̀ wọ́n máa bíbí ẹ̀ má pèrè àrẹ lọ́dọ̀ má ọ̀dọ́ ti tán o. Fàyà àwùgà àdàwù aláàmú. Gbogbo tó o ṣe ní àná yóò adàbí pé àbọ̀ tiẹ̀ lórí àjàlá lójú rẹ̀ ni. Wà kúrú sí tí iná sọ́yàrá tí ò láyà ní. Ọba ti lọ ma 60 years láyé sọ́yàrá tí ò láyà ní. Ọjọ́ alẹ́ ti di afọ́tò fún ọdún ìpè tó alẹ́ ń bọ̀. Adama lílì mànú ni wọ́n yá sí àmú. Ajẹ́fẹ́ ni Manon, ó gbọ́ bá ti lọ́mọ tí sí ẹ̀sìn wọ́n gan ni kún tájẹ̀tì, ọkàn yí ẹ̀yìn ọ̀fà ìbọ́ ni. Láti 60 years ní tí ń tájẹ̀tì rẹ̀ ọ̀fà rẹ̀ ọ̀kàn tí ìbọ́ ni. Wà kúrú sábúrínà látẹ̀sẹ̀ níbi àníwú. Ó gbọ́ bá ti lọ́mọ 70 years láyé látẹ̀sẹ̀ àdánù wọ́n fi nílé èrè fún ọmọ 70 years máa ò ó ń tó pàmò 70 years. Wà kúrú sábúrínà máa lè kálàmù. Ọlọ́mọ 70 years ti lo tótó. Ọlọ́mọ 70 years kàlámù. ọ̀tọ́nà lórí ẹ̀má. Wà ìsáásá dàbá dàzálì kàásìrá. Olùkọ́ bá fọdún mẹ́wàá kó 78 ọwá dọmọ 80 years láyé. Bàlágàlì gàyàtà lẹ́tí látúrọ̀mù. Ó ní bàlágàlì gàyàtà lẹ́tí látúrọ̀mù. Ó lọ ti débi kọjá pé ọ̀gbọ́dọ̀ sọ fọ́lọ́ wò ṣe gàyàtà lẹ́tí látúrọ̀mù. Ilé èròǹgbà rẹ̀ tó ló gbà yẹn pín sí. Ó lọ ti débẹ̀ o. Wà kúrú tí sí nà. Àṣà máa ń kọ̀ ní kàfá. Ọba àdọmọ 90 years láyé bàbá wá sí 90 lónìí àṣà máa kọ̀ ní kàfá. Wọ́n tàrà tìlú. Hassan Máa kọ̀ ní kàfá. Ọlọ́ ti ọmọ 90 years ti lo kótó nínú ìgbà o. Wọ́n tàrà tìlú. Àṣà ìṣú wá sí kọ́ àmú. Orin tọ́lọ̀ ṣe fún bàbá mi. Àfáà nínú òye ewu. Wọ́n tàrà Bí ṣe máa rí ẹni bá ti kọ́ ọmọ 90 years kò ní dà kankan màmá. Yóò máa ṣe ròyìnròyìn. Sẹ́yìn bá wọlé á máa ní ọmọ ta ni. Ìwọ owó nu tó bá ní bàbá mi ni á ní ọmọ ta nínú yín. Àbáláwo ṣe bẹ́ẹ̀ fún bàbá yìí. Alhamdulillah. Nítorí ẹ̀sìn, ó ní ó bàbá dùn rí bàbá dùn wò. Bàbá dùn rí bàbá dùn wò. Wọ́n dá làáfíà. Bàbá lálàáfíà. Gbogbo nǹkan yé wọn sí. Allah. Ó ní tó bá mọ́ tó di 90. Wà á tààrà tí wò wà sàwìsù wá sí báàbù. Ó ní lẹ́yìn 90. Wà ìsáásá dàbá dàzá ní kàásìrá. Wọ́n tó ọba tó wá nílẹ̀ wá kó. Fàwọn ayù kàmá yìí tí bá sálàmù. Bàwọ́ wà àìyó. Kàmá yìí tí bá sálàmù. Bàwọ́ wà àìyó. Kàmá yìí tí ó sálàmù. Wọ́n tó bá ti ní
dín mẹ́wàá kó ayù kàmáyì tí ó ní òkú tí ń rìn ní ayù alàyè ní àmọ́ kàmáyì tì kò mọ nǹkan kan mọ́ ó ní tó kù ní kọ́ kà máa wéèfù Assalamu. kọ́ kà máa wéèfù bọ́jú eré yẹn bá ṣe lékún bẹ́ẹ̀ ni ń sọ fún ọ yí pé Minal ajali. àtúbí dàda jáde ní sọ fún ọ pé máa padà mọ́ dákun ta lọ ọmọ tátì ẹ̀ sínú gbogbo àtàjòkó yìí ẹni tájí ẹ̀ sí bàbá làwọn tájí ẹ̀ sí nínú gbogbo tí àfa kàkàlẹ̀ yìí tó gbé tani ò tí wá 60 kápalẹ̀ mọ́ ọ̀run kápalẹ̀ mọ́ ọ̀run kápalẹ̀ mọ́ ọlọ́run kápalẹ̀ mọ́ ìta o tá a bá ti palẹ̀ mọ́ ìta tá a wá fi sẹ́ẹ̀rẹ̀ rọ́pò èèyàn wàá kò láyé ọ̀dà bí èpè kòkó bẹ̀ àmọ́ tí ẹ bá nara tẹ́tọ̀ tẹ́ra ẹ̀ gbé ọ àtẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní òun ní mú kú wá lógìgì téèyàn wá sọ́ọ̀tì ọlọ́run tó wá da bàbá lágbà wọ́n sì rí nǹkan gbèsè ní ayé wọ́n wá rí nǹkan tọ́ka sí ọlọ́run wá fún wa ní àwọn ọmọ ẹyọ kan bí ẹgbẹ̀rún ọmọ wọ́n wá fẹ̀sì tọ́ wọn wọ́n sì bẹ̀rù ìbá tọ́ wọn wọ́n sì bẹ̀rù ọlọ́wọ́ bá tọ́ wọn ọ̀jẹ́ ká yóò ṣòro gbé fún wọn afọlọ́lọ́ di ọlọ́wọ́ fànẹ́jì gbogbo tó kù tí bàbá fẹ́ lò má jẹ́ fàìsàn lò má jẹ́ fìdààmú lò má jẹ́ fi wàhálà lò má jẹ́ fìbànújẹ́ lò gbogbo tọ́lọ́mù yìí ti jọmọ àtọmọ ọmọ má jẹ́ rántí síwájú lára ọ̀kan má jẹ́ wá kí n kú lédè ọ̀kankan nù wọn ọlá àti tóbi ọlọ́run ọlá àjẹkàn ọlọ́run má bàgbà yín jẹ́ má bà ìgbà yín jẹ́ má bà ẹ̀sìn yín jẹ́ má bà gbajúmọ̀ yín jẹ́ ọlọ́run tó ní ọdẹ adé bí ọdẹ adé yìí ọlọ́run jọ máa dá sí ọlá àtẹ́bí wa Muhammad àgbàkọ́ ọlá àwọn ẹni ọlọ́run ọlá àwọn ẹni Muhammad lápapọ̀ wa lápapọ̀ ọlọ́run ẹ bá ké wàdúrà àti alámúnásìrá fún bàbá. káwé wàdúrà alámúnásìrá fún bàbá àgbàdo bàbá rẹ̀ sí náà lò.